I was there at the time with Mumbo last the body. You ought to come. Lale, I'm not like Beach. I'm not like that. We're worried. It didn't much that. But if you want to stop, my baby, more true. I'm going to go to the Mamma, my way, what to go to the paper. I'm going to give out the put out of the look at you. So go to the educate to the general about the year. That was the people before. Yeah, good but ever war Lagos State, you will go. One come out on your body. Ever live here, what you are laying, that governor, YORUBA, but the time is paying a division or where I want to talk about every law, every good. But over there, the way Patavani, use you and way. I think it was over letting you. People is only put them in Mr. John from Vision. Thank you, sir. Ever pàṣẹ fún dáadáa. Àwọn nǹkan tí à ń là kọjá òun náà ni àwọn nǹkan tí ẹ ti ń gbọ́ yìí. Àwọn sọ nǹkan kan tí ó jẹ́ nǹkan tí ó lágbára tá a sì gbọ́dọ̀ kíyèsí dáadáa. Lára nǹkan tí wọ́n sọ tá a gbọ́dọ̀ kíyèsí àkọ́kọ́ òun náà ni pé kẹrin tá a bá dé àwọn ó bẹ̀rẹ̀ má sí ọlọ́dẹ Yorùbá ní àwọn ilé àwọn olówó wa mọ́ nílẹ̀ Yorùbá. Tẹ́ ẹ bá débẹ̀ Haúsá ni. Mẹ́rin nínú àwọn Haúsá yìí ló wá níyàwó àtọmọ. Wọ́n sọ nǹkan kan tí mo dì mú. Kò sẹ́ni tó bí ọmọ tó níyàwó tí ó máa dé ní agbègbè kan tí ó ṣe. Ọjọ́ kan àwọn èèyàn kan sọ ládùúgbò ni wọ́n ní pé àwọn ọmọ yahoo wọ́n ti pọ̀ ládùúgbò báyìí ní sí òkú wọ́n gbọ́dọ̀ máa ká àwọn sápò ládùúgbò ní ẹ má dára yín láàmú. Mo ní pé wọ́n jí èèyàn gbé fọ́mọ yahoo gbéyàn ládùúgbò kò lè ṣẹlẹ̀ mí. Wọ́n ní kí nìdí? Mo ní torí pé àwọn ọ̀pẹ ọmọ ilé àwọn ẹnu ọ̀nà àwọn tí nǹkan bá ṣẹlẹ̀ ẹ̀yìn àwọn náà máa wá bá. So ibi tí irú nǹkan báyìí bá ti ń ṣẹlẹ̀ kò sí ni. Ṣùgbọ́n bá ní pé àwọn tá à ń lò àwọn lẹ́tẹ̀mọ̀ náà wọn ni tí ó máa ṣẹlẹ̀ náà nìyẹn o. Wọ́n tún wá sọ nǹkan kan tí mo fẹ́ ká ṣàkíyèsí. Mo lè ká fiyèsí ẹ̀yin tẹ́ láǹfààní láti máa gbọ́ wa ní gbogbo àgbáyé. Ẹ̀yin bàbá wa, ẹ̀yin ọ̀gá wa. Bàbá wa Banji Akintoye wọ́n wà pẹ̀lú wa. Bàbá wa Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho wà pẹ̀lú wa. Koiki náà wà pẹ̀lú wa. Àti àwọn àgbààgbà nílẹ̀ Yorùbá wà pẹ̀lú wa báyìí. Àwọn nǹkan tí a ń sọ lónìí, àwọn ìgbésẹ̀ tá a fẹ́ kí àwọn bàbá yìí kí wọ́n bá wa gbé òun lélẹ́yìí. Wọ́n béèrè fún àtìlẹ́yìn. Èmi àti kan nínú àwọn ẹ̀ṣọ́ aláàbò yìí a jọ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí oníròyìn. Ọ̀pọ̀lọpọ̀ kan ló máa ń gba etí ọ̀dọ̀ wa kọjá. Wọ́n láti máa sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń tí àwọn ará òkèèrè fún owó fún security ilẹ̀ Yorùbá wọ́n ní kìí ṣe àwọn tó mọ̀ nípa security. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ wọn
tí wọ́n ń kó owó fún. Wọ́n ní wọn ò mọ̀ nípa security wípé àwọn èèyàn kàn dúró ní pé kìnnìkan bá mágùtàn security kìnnìkan torí wọ́n ti wà pẹ̀lú wọn wọ́n dẹ̀ ti mọ̀ wọ́n á kó fún wọn. Wípé àwọn táwọn wà nù gbó gangan owó òjò ọ̀dọ̀ àwọn ìrànlọ́wọ́ òjò ọ̀dọ̀ àwọn. Ẹ̀yin bàbá wa inú mi dẹ́dùn pé àwọn bàbá wa náà wà ní Jọ́ọ̀jì Akínọlá àwọn náà wà ní wọ́n ń gbọ́ báyìí. Ara àwọn nǹkan tá a gbọ́dọ̀ ṣẹlẹ̀ lórí òun náà lélẹ́yìí wípé àwọn tó jẹ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò yìí tí wọ́n jẹ́ àwọn tí wọ́n lè Yorùbá ẹ jẹ́ ká fi ọwọ́ tì wọ́n lẹ́yìn. Ibi tí owó yẹ kó lọ ẹ jẹ́ kó lọ ọbẹ̀. Wọ́n wọnú gbọ́ wọ́n fi ìyàwó sílẹ̀ ńlé wọ́n fọmọ sílẹ̀ ńlé wọ́n lọ ń ṣiṣẹ́ láti tọ́jú láti dáàbò bo ìran wọn. Àwọn kan tí wọ́n wá jókòó síbì kan ni wọ́n wá ń gba owó tí wọ́n ná. Fúdi eléyìí ẹ̀yin bàbá wa ẹ bá wa fi sí ẹ bá wa nóòtì ẹ̀bí àtàwọn olóyìnbó. Gbogbo àwọn security wọ̀nyí gbogbo wọn náà la mọ àwọn tó jẹ́ àwọn adarí wọn. Kílódé ṣe pé àwọn adarí wọn yẹn kẹ́ ẹ bá wọn ṣe pàdé èèyàn bẹ́ẹ̀ ló wà lọ́dọ̀ tiẹ̀ bẹ́ẹ̀ ló wà lọ́dọ̀ tiẹ̀ ibo lẹ́yìn wà ó lè já ṣe báyìí ẹ̀já ṣe báyìí. Gẹ́gẹ́ nìkan kan wà á sọ pé èmi kìíní kan security ni o owó tẹ bá dá ẹ wà pa á lọ yanjú ẹ̀ lé ẹ má wọlé á lọ yanjú ẹ̀ lé. Ìṣẹ́ ní pẹ̀lú èpè ní poli ilẹ̀ dídà ní pọ̀rẹ́ o alájọbí ní pààyè tó bá ṣe gbogbo àwọn tó ṣe nílẹ̀ Yorùbá tí ń dá wàhálà lẹ̀ tí wọn ò jẹ́ kí Yorùbá kó ní sinmi tó ẹni ní sọ bẹ́ẹ̀ lọ. Má fi wá ṣe yọ̀dà látọ̀ ẹ má fi wá ṣe látọ̀ ọdún tó ní ìkóró alájọbí làwọn kò lè ṣe alájọbí làwọn kò lè ṣe ọdún tó ní ìkóró alájọbí làwọn kò lè ṣe. Bàbá alájọbí ẹ̀sùn wa dúpẹ́ lẹ́yìn tí àwọn bàbá wa ti sọ̀rọ̀ ká fún mi ó fún ní nǹkan míì láti sọ ẹgbẹ́ pàṣẹ mẹ́sẹ̀gì sí àwọn bàbá wa wọ́n ń bọ̀ wá báyìí bàbá Akintoye wà pẹ̀lú wa bàbá wa lọ́jọ́ kan yìí àtẹ̀jọ́ Akínọlá àwọn lọ́jọ́ kan yìí àwọn náà ń gbọ́ dáǹsì wọ́n dẹ̀ mọ̀ pé ìgbésẹ̀ la máa gbé dáàdì yìí sọ̀rọ̀ lẹ́ẹ̀kan màá ní kí wọ́n padà wá àwọn tó ń sọ yẹn kí wọ́n padà sọ káwọn tó wà ní diaspora kí wọ́n gbọ́. Ẹ ṣe bàbá ẹ má lọ sàn.
ó bá tún solution àtúntà ọlọ́pàá yẹn ẹ báwọn sì pàdé bó o láti mú fúlàní àbáwúdà kàkà ó wá di àtàkọ àdúgbò ó wá dọ́gbọ́n tiẹ̀ bóyá àtúntò ní wàhálà kan nínú àjò káwá bàbà tí tó wá lọ sí ìrọ̀lẹ́ àwọn ọlọ́pàá Yorùbá wa gangan ní gbàgbọ́dé fún wa solution ní kẹ́ ẹ jẹ́ ká gbọ́ ọlọ́run ṣe bàjẹ́ ẹ bá mi pàṣẹ ọ́ fún wọn. láti gbọ́ fún ọwọ́ lẹ́yìn tẹ̀yẹ ẹ mọ̀ bàbá ẹ mọ̀ ẹ bá mi pàṣẹ ọ́ fún wọn. Tí a bá ti sọ òótọ́ ọ̀rọ̀ àmì ìṣòkò ní àpàdé tí wọ́n dúró bí àná wa náà láti rí àwọn ẹ̀jẹ̀ àkẹ́kẹ́ àwọn tí wọ́n ọ̀pọ̀ mọ̀. Bí ìmúra ní Yorùbá tó ní jẹ́ bá ti péré yàrá sí. Gbogbo àwọn tí wọ́n wà ní ọgbọ́n yẹn wọn ò ní ìgbàgbà ṣe wọ́n lè fi ẹ̀mí wọn sílẹ̀ láti fi wọ́n ti kẹ́ ẹ̀sọ́ bí ìgbà ẹ̀sẹ̀ jẹ́ ẹ̀sẹ̀ ló ti bẹ̀rẹ̀ àwọn bàbá aláàbẹ̀ ti bìyàn. Ibi tí wàhálà tó ń dé nìyẹn. Tí mo ní ìyẹn fún ẹ̀mí ìyá Yorùbá àti ìjẹ́lẹ̀ ẹ̀dá aṣíwájú ni wá aṣíwájú wa òjò láti gbogbo ilẹ̀ Yorùbá gbogbo àrò òjò. A lè sọ gbogbo ẹ̀tàn bí ìwọ̀n bá péré láàtọ̀ wọ́n ní Yorùbá tá a bá dẹ̀ sọ náà ajẹkoko bí a ṣe ṣe iṣẹ́ tá a gba ara wa sílẹ̀ láwọ́ àwọn tá à ń wí gbogbo ara mọ̀ wọ́n Ọlọ́run á kọ́ wa wọ́n ṣe ṣùgbọ́n àwa fúnra wa a gbọ́dọ̀ káwọ́ gbéra wọ́n ní heaven helps those who help themselves tí ò ní bá wọlé ẹ tó fẹ́ kó ẹrù ẹ tó o bá pa apá ẹ á dẹ̀ kó ẹrù ẹ kí ni kéde so we have to face these people wọn ò lè wá látọ̀hún yẹn ká máa wá dààmú àwa ń bì ní táwa gọ̀ ni tí àwa lọ sọ́hún yẹn ká máa lọ dààmú wọn lọ́hùn tí wọ́n tẹ̀ lè gbà tó ń gbà táwọn wá bí àwọn wá ń gbà ẹ wo àti ọ̀tá ilé àti ọ̀tá òde oníkápẹ́sì ojú bẹ́ẹ̀ lọ ẹ̀sìnẹ̀sì oríṣiríṣi ti pọ̀ ju nǹkan táwọn wèrè wọ̀nyí ṣe fún wa tí ẹni bá a gọ̀ ni nà án tí a gọ̀ ni ṣèkórì ilẹ̀ wà láwà
a tún á lé wa kúrò àwọn màmá ta kúrò lórí ilẹ̀ fún àwọn wèrè ẹ̀yẹ kó rí bẹ́ẹ̀ o. Number one, ẹ̀rí àwọn ọba wa wọ̀nyẹn àtàwọn olóyè ọba a ti gbọ́ thanks to that number pé many of them ló ní màálù táwọn Fúlàní bá wọn sìn wọ́n dẹ̀ ń gbowó lọ́wọ́ wọn. Ẹ wò ó a ti sọ ti pẹ́ àwa fúnra wa Yorùbá wa fúnra wa àwa lọ̀tá ara wa gbogbo nǹkan tó yẹ ká ṣe à kì í ṣe. A ti sọ many times pé ẹ̀yin Yorùbá ẹ má jẹ ẹran màálù mọ́. Ẹran màálù tẹ̀ ń jẹ ẹran gidi kọ́ ni. Apart from pé ẹran gidi kọ́ ni màálù jíjẹ. Àwọn ń ṣe òwò, wọ́n fi màálù ṣe òwò. Àwa ń ṣe oko. Báwo ni a ṣe máa fi nǹkan òwò tiwọn wọ́n máa fi bàtú wa jẹ́ táwa dẹ̀ máa wò wọ́n ràn kò yẹ kó rí bẹ́ẹ̀. Yorùbá mú Fúlàní tó ń fi màálù jẹ oko a mú lọ sí police station for what? Má mú wọn lọ police station mọ́ ó ti tó gẹ́ ẹ máa dá síríà fún wọn kill without trace. Ẹ bá tẹ̀ pa wọ́n tẹ́ bá gbé ọrùn wọn gan ẹ má gbé orí wọn kó súnmọ́ ọrùn wọn àbẹ́ kó wọ́n súnmọ́ bọ́dì wọn because àpájí wọ́n lè jì. Bury them, burn them. Ṣebí ẹni tí wọ́n bá rí òkú ẹ̀ òun á ní pé ẹ pa ẹnìkan tí wọ́n ní pé kẹwàá jẹ́jọ́ kò sí wàhálà náà. So ẹ jẹ́ ká dìde fúnra wa má jẹ́ ká máa bòyà mọ́ àjáyà ó ti pọ̀ jù. There is this Yoruba senator. Okay. There is this Yoruba senator ó ń sin màálù 8 ló ń sìn. Ó pe Fúlàní tó ń bá sin màálù ó ní báwo lẹ ṣe ń sin màálù tó ń breed dáadáa púpọ̀ báyìí. Àwọn ní àwọn àjọ lọ sí north nílẹ̀ Haúsá wọ́n lọ rí bàbá yẹn nínú igbó wọ́n ṣàlàyé fún un. Bàbá yẹn ní kò lè pé àwọn máa ń mix oògùn mọ́ oúnjẹ wọn ni. Bàbá yẹn ní ẹ wo àwọn màálù tó wà lọ́hùn yẹn 10 wọ́n fún wọn lóúnjẹ lọ́jọ́ yẹn wọ́n mix oògùn fún sínú oúnjẹ wọn. Ìgbà tó jẹ àárọ̀ ọjọ́ kejì màálù 10 ó di 20. Wọ́n ní tó bá jẹ́ 20 ní á di 40 bó jẹ́ 1000 ní á di 2000 ṣẹ́ràn là ń jẹ ṣá. Òun lẹ ṣe ń rí wọn tó ń pọ̀ káàkiri. Then apart from that àwọn tó ń sin màálù yẹn wọ́n hàn tú sára àwọn màálù wọn. Ẹni tó bá ní oògùn bọ́n lára tàbí ìṣọ́ra nǹkan kan tó bá ti ń jẹ màálù tó bá ń tẹ́ni o kò ní nǹkan kan lára. Then apart from that àwọn tó wà nínú igbó yẹn náà wọ́n ń bá àwọn màálù yẹn wọ́n ń bá wọn sùn nínú igbó àtọ̀ wọn là ń jẹ. Apart from that àwa tá à ń ṣe pàtí àwọn lọ sí kára a lọ ra màálù tó bá ti sanwó wọ́n bá fi okùn sí ọrùn màálù wọ́n á fa etí ẹ̀ wọ́n á ní ńlọ ló ń lọ yìí o tó bá ti gbọ́bẹ̀ sí ọlọ́run kó máa padà bọ̀ ṣẹ́ran là ń jẹ. A ti sọ fúnra títí àwọn ẹlòmíràn ní kí làwọn fẹ́ jẹ kí lẹ fẹ́ jẹ kò sógùnfe kò sẹ́ran ọ̀gbẹ́ kò sẹ́ja kò sí ìgbín kò sí gbogbo ẹja ṣé màálù nìkan tẹ́ bá tẹ̀ fẹ́ ṣe patí gbogbo nǹkan tá a fẹ́ fi ṣe patí wà náà wọ́n ń ba ọkàn yín jẹ́ pẹ̀lú màálù ẹ̀tún patronize wọn. Are you daft? Kò yẹ kó rí bẹ́ẹ̀ náà. Ẹ jẹ́ ká help ara wa. And apart from that gbogbo àwa Yorùbá àwa bàbá àwa ìyá àwọn oníṣẹ̀ṣe gbogbo agbára tá a bá ní òní ni ká sà láti lé àwọn wèrè wọ̀nyí kúrò láàrin wa. Ẹ má jẹ́ ká dúró de àwọn Yorùbá nation agitators nìkan á dára fún wa. Ẹ bá mi pàtẹ́wọ́ fún bàbá ẹ máa bọ̀ sà. Ẹ ṣeun mo dúpẹ́ o lájọ bí àgbè wá o sọ́ráìtì mo kí gbogbo wa pé a kú kalẹ̀ a kú ọ̀rọ̀ Yorùbá Elédùmarè yóò gba ilẹ̀ Yorùbá sílẹ̀. Àkọ́kọ́ tèmi kọ́ rí ni wípé ilẹ̀ Yorùbá
ìṣòro lẹ kóòtù òjìire inú ilẹ̀ Yorùbá náà lọ wá o. Àkọ́kọ́ àwọn ẹgbẹ́ kan ni wọ́n gbélé kalẹ̀ tá a wá bíbá yìí lónìí. pẹ̀lú àwọn aṣíwájú wa pàápàá jùlọ bàbá wa Akínọlá George ọlọ́jà rí wọn pẹ́, bàbá wa Báṣọ̀run Adékúnlé Adésọ̀kan ọlọ́jà rí wọn pẹ́. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí mi ò mọ̀, mo fẹ́ bẹ̀ ẹ̀yin tẹ́ ń ká wálẹ̀ ẹ jẹ́ dọ́dọ̀ bàbá wa Banji Akintoye o. Mo kí comrade mi náà wà ń kalẹ̀, mo mọ̀ pé ọ̀rọ̀ tí mò ń sọ yìí ó yé dáadáa. Ní ìgbà tá a la fẹ́ gba ìran Yorùbá sílẹ̀ tá a ṣe ọ̀kan, mo mọ̀ pé Oodua nation àbúrò mi pàtàkì olóyè Sunday Igboho òun ló ń ṣíwájú ogun yẹn. Tí a bá ní a fẹ́ jà a fẹ́ gbalẹ̀ Yorùbá lẹ̀ kí Oodua nation tiẹ̀ tó jẹ jáde làwọn kan ti ń bẹ tí ń béèrè fún Oodua republic. Gbogbo wọn pọ̀ ń ta rẹ́gẹ́dẹ́ tí wọ́n fẹ́ ja ìjà òmìnira. Tí a bá tí kó gbogbo àwọn èèyàn yìí papọ̀ sójú kan ká jọ jókòó ká ṣe ìpàdé mọ̀lẹ́bí bó la ṣe lé àwọn èèyàn yìí kúrò nínú ogbó wa bá ṣe mọ yí lójú kan náà nìyí o. Ẹ̀dìyẹ àwọn kan sì ń láàgùn wàláhì ìyẹn ni ò jẹ́ kẹ́ ẹ mọ̀. Àjèjé ọwọ́ kan ò gbẹ́rù dórí àgbájọwọ́ la fi sọ̀yà. Ìṣẹ̀lẹ̀ Yorùbá ṣòro ṣe fẹ́ yọ ẹnìkan o. Bá a ṣe wà ń bí lónìí ọ̀ká ìmọ̀ye ajìjàgbara ló pọ̀ ń ta tí ò tiẹ̀ gbọ́ sọ̀rọ̀ yìí tá à ń ṣe yìí. Àwọn kan wàá ṣe súkẹ́súkẹ́ á ṣe láṣetì. Ẹnu ọ̀bọ̀ sígun kan wọ́n ṣe súkẹ́súkẹ́ á ṣe láṣetì. Tí n bá ní kí n máa dáko àwọn ajìjàgbara tí wọ́n jí àgbàlagbà ńlẹ̀ káàárọ̀ òjíire tí wọ́n tá a kò mọ́ra wọ́n pọ̀ rẹ́gẹ́dẹ́ wọn ò dẹ̀ ní jẹ́sà yóò ṣe é ṣe. Lónìí FGN wà ń bí, Àgbẹ̀kọ̀yà wà ń bí, Sọ̀lúdẹ̀rọ̀ wà ń bí, Alájọbí wà ń bí. Ṣàwa tó ni àtò sẹ́yìn ẹ̀ ṣe ọ̀kẹ́ ìmọ̀ye àwọn ajìjàgbara ní bẹ́ńta tó yẹ kí wọ́n pè hàn bàbá wa Banji Akintoye kí wọ́n pa gbogbo ohun tó kálukú bá fi ṣẹ̀wọ̀n tì kọ́ pé gbogbo àwọn èèyàn jọ. Báwo la ṣe fẹ́ ṣe tíran Yorùbá fi fẹ́ bọ́? A fẹ́ ṣèpàdé, a fẹ́ ṣe àpérò lórí ọ̀rọ̀ káàárọ̀ oòjíire. Àwọn tí wọ́n ti ọ̀nà tó jìn wá wọ́n ti débì. Àwọn bàbá wa tá à ń wẹrí wọn ẹ jẹ́ kí n sọ fún yín à ń wẹrí wọn ni àwọn kábíyèsí wa. Wọ́n náà kábíyèsí ń bọ̀ ń bẹ ìlú lónìí wọ́n ń bọ̀ wá bá a sọ̀rọ̀ kò tí ì sọ́ba kankan ń bì. Láti aago 10 àárọ̀ láti jókòó síbí báyìí ní around 1840 nígbà tí àwọn Fúlàní ń bọ̀ tí ẹ̀ náà fẹ́ máa gba adé lórí lọ́balọ́ba. Ó kù díẹ̀ kọ́ wọ Òṣogbo làwọn ni wọ́n ránṣẹ́ sáwọn ológun Ìbàdàn pé ẹ dákun ẹ gbà wá ẹ má jẹ́ kí bóyá ní ìsìn bóyá gbogbo àwọn ọba wa láwàdí ni wọn ọba máa wé. Àwọn ológun Ìbàdàn ní wọ́n bọ́ sọ́sọ́gbó tí wọ́n lọ rè lé wọn padà. Wọ́n fìmọ̀ ṣọ̀kan jọ náà lọ́hùn o. Àwọn tí wọ́n lọ jà lọ́jọ́ náà kì í ṣe Ìbàdàn nìkan o, Ẹ̀gbá ń bẹ́ẹ̀ o, Èkìtì ń bẹ́ẹ̀ o, Ìjẹ̀bú wà ń bẹ́ẹ̀ wọ́n fìmọ̀ ṣọ̀kan ni o. Àwọn wá jókòó agóra wa sẹ́gbẹ̀ẹ́ kan à ń ṣe ṣúkúṣúkú. Ọlọ́run ò ní jẹ́ ká jẹrà mójú kan náà. Igi yìí ọ̀dà ayọ́ níná, tọ̀hún ọ̀dà ayọ́ sọnù. Kì í ní jọ́bẹ̀ ń wojí náà. Ẹ sì wá jẹ́ kí n sọ fún yín ẹ wá àwọn èèyàn gidi tí wọ́n lè ṣiṣẹ́ yìí. Ẹ ti rí àwọn kan o ṣùgbọ́n mo mọ̀ yìí pé ọ̀rọ̀ tí mò ń sọ yìí wọ́n ti sọ fún bàbá wa náà bóyá wọn ò fẹ́ mú lò ní. Wípé àwọn èèyàn pọ̀ tí ẹgbẹ́ pọ̀ tó yẹ ká ẹ kó mọ́ra. Ètò bá ní ìjà láàrin wọn tó jẹ́gbẹ́ Yorùbá ẹ parí ẹ̀ fún wọn. Tó bá ṣe pé ìran Yorùbá la fẹ́ jà fún lóòótọ́ kò yẹ ká hate ara wa kò yẹ ká bára wa jà. Tí ẹ máa wò wọn a ní ọ̀tẹ̀ Ìbàdàn kò pógun ọjà lù ọ̀rọ̀ pọ̀ ń bẹ o. Tí Ìbàdàn bá ń bára wọn ṣọ̀tá nínú ilé tógun bá fẹ́ gbẹ̀yìn kùlé wọlé wọ́n sì gbé jàǹtì wọ́n wà lójú ogun nemas wọ́n dẹ̀ ṣẹ́gun yẹn tán bá dé wọ́n tó lè bẹ̀rẹ̀ já wọn o. Ṣùgbọ́n kò ní dí wọn lọ́wọ́ láti jagun yẹn. Àwa wá la fẹ́ jagun Fúlàní a la fẹ́ lé Fúlàní kò lẹ̀ wa a fẹ́ lé àwọn ajínigbé kò lónú ogbó wa. Ẹnìkan wá kóra wọn jọ mẹ́jọ mẹ́sàn-án mẹ́wàá wọ́n náà lè dá ṣe. Ṣé tí èèyàn bá ń léèyàn nínú ogbó ń bàdàn bí at the same time tó ń lé ọ̀daràn yẹn ṣó lè lọ lé tìjẹ̀bú ṣó lè lọ lé tèkó ṣó lè lọ lé tèkìtì. Àní ẹjẹ́ àfọwọ́sowọ́pọ̀. Mo dúpẹ́ o
ní àwọn tó ń ṣiṣẹ́ tí wọ́n ń ṣiṣẹ́ tí wọ́n gbìyànjú Elédùmarè yóò jẹ́ kí iṣẹ́ wọn yọ o Elédùmarè yóò jẹ́ kí iṣẹ́ wọn yọ èmi ò fẹ́ polongo anybody ẹni tó ń ṣiṣẹ́ mọ́ra rẹ̀ o ṣùgbọ́n gbogbo wa ẹ jẹ́ ká ṣọ̀rẹ́ ara wa OPC wọ́n ń bẹ ń bí lónìí tọmọ tìyá ni wọ́n ń ṣe VGN ń bẹ ń bí Àgbẹ̀kọ̀yà wà ń bí tọmọ tìyá ni wọ́n ń ṣe ṣùgbọ́n àwọn èèyàn náà tún pọ̀ ń ta àwa tá a pera wa ní Oodua nation ẹ jẹ́ ká wá àwọn èèyàn ká wá wọn rí o iṣẹ́ yóò ṣe é dá ṣe ní àwa nìkan o ìmọ̀ràn mi sí àwọn bàbá wa nìyẹn kí wọ́n gbìyànjú ẹ rí i pé tí wọ́n bá ṣe sẹ́yìn tí wọ́n kó ẹgbẹ́ sórí kodoro ṣe kò gbẹ́ndú ṣẹ̀ṣẹ̀ kọ́dọ́rọ́ tí wọ́n bá kó gbogbo wọn pátájọ nílẹ̀ Yorùbá tí wọ́n bá kó wọn sójú kan náà tí wọ́n bá ní wọn wọgbọ́ rí i pé láàrin wákàtí péréte wọ́n lé àwọn ọ̀daràn kúrò ní ogbó wa wọ́n lé àwọn ọ̀daràn kúrò ní ogbó wa wọ́n lé wọn jìnnà tèfètèfè we have ẹ̀dàkọ̀ ẹ̀foríjì mi àti ẹ̀ láàrin sọ èdè yẹn mọ́ a ní àwọn ọmọ tí wọ́n dángájá tí wọ́n lè ṣiṣẹ́ tí wọ́n lè lé àwọn èèyàn kúrò nínú ogbó tá a bá ró wọn lágbára tó yẹ ká ró wọn nípa bẹ́ẹ̀ Ọlọ́run Elédùmarè yóò gba ìran Yorùbá sílẹ̀ o ẹ wà àwọn ládéládé wa kò sí gbogbo ẹni tó ń bẹ ń bí tí ò níṣẹ́ tó ń ṣe jẹun ò ní ọjọ́ sẹ́ni o wọ́n wá nífẹ̀ẹ́ ìlú wọn wọ́n pàtì wọ́n wá síbí báyìí wá jókòó látago 10 ètò tí ìbẹ̀rẹ̀ báyìí ẹ jẹ́ kí gbogbo akájọ jígìrì gbogbo àwọn ọba ni ó sì kọ́kọ́ dùn jù àwọn ní ọ̀kọ̀ọ̀kan a rí gbọ́ pé ọba bíi mélòó ni ẹ dá dùbúlẹ̀ tí ẹ dún lọ́rùn lọ́nà Èkìtì a nìkan nú àwọn ọba tó yẹ pé kò gbèrègbè ní o yes tí mílíọ̀nù Fúlàní bá wọlé tí yóò dẹ̀ finish wọn èyí tó bá lọ ó fọwọ́ rága rẹ̀ lọ́nà ara àwọn comrades wa ni wọ́n tó ti lọ jọba lérí Èkìtì lọ́hùn. So mo rọ ẹ̀yin ọ̀gá wa ẹ bá wa fún bàbá Banji Akintoye ẹ bá wa fún wọn ní ìró yìí wípé kán wá gbogbo àwọn ajìjàgbara kan wọ́n ní àwọn resource person ẹ má bínú lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n lè lò tí wọ́n lè bá wọn wá wọn rí tí wọ́n lè kó wọn jọ fún wọn tí wọ́n dẹ̀ ṣiṣẹ́ yìí láṣeyọrí ìran Yorùbá àní lọ ẹ̀yìn o àní jáde rẹ̀yìn o mi ò fẹ́ gba gbogbo àkókò tán torí ìṣẹ́jú péréte kú ẹ̀ ló kù fáwa tá a fi jáde kúrò nínú gbọ̀ngàn yìí tó Ọlọ́run wà pẹ̀lú wa. ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn. ẹ jọ ní báyìí tí ń bá fún wa láàyè mọ́ ju bí ìṣẹ́jú méjì lọ pápá torí àkókò wa ẹ máa bọ̀ sá. ẹ ní sùúrù ìṣẹ́jú méjì. ẹ ní sùúrù. ẹ sà ẹ jókòó sá ẹ jókòó. ẹ máa bọ̀ ẹ máa bọ̀. mo kí ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa àti gbogbo àwọn ẹ̀gbọ́n àtàwọn ọ̀rẹ́ tí a jọ wà nínú ìjàgbara òmìnira Yorùbá. Ṣáájú mo tọrọ gáfárà torí program ní àwa gan ló coordinate ẹ̀ so a ò dẹ̀ expect pé ó máa rí bí eléyìí so tí mo bá ní kò dùn wá díẹ̀ because láti bí ọ̀sẹ̀ mélòó la ti ń ṣiṣẹ́ ṣe wàhálà lórí program yìí àti kọ́kọ́ ṣe Zoom conference pẹ̀lú àwọn bàbá wa wọ̀nyẹn so àwọn gan ló wá ní so àwọn gan ló dábàá pé ibi tí ọ̀rọ̀ ààbò ilẹ̀ Yorùbá dé ó ju ọ̀rọ̀ orí Zoom conference pé ó bẹ́tà kí wọ́n ṣe ní ìfojúrinjú ìyẹn ló bí àgbékalẹ̀ ètò yìí in fact ó yẹ kó ti kọ́kọ́ wáyé gan níbi 2 weeks ago but àwọn àkíyèsí tí a wá ń rí torí títí dọjọ́ Sunday we are expecting nothing less than 25 tí mo dìídì gbé orúkọ tí mo register a ní platform fún wọn a ní platform they are going to almost 100 so they were from different states to cover gbogbo state ilẹ̀ Yorùbá Kogi and Kwara tí àdẹ̀ ti ṣiṣẹ́ tá a ti rìn despite pé meeting yẹn ò wáyé síbẹ̀
mo ní láti gbóríyìn fún kábíyèsí wa bàbá Jagunmolu Shomolu Bariga ọba tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn bàbá Gbolahan Timson kọ́sà àtijọ́ rìnrìn àjò láti Èkó títí lọ nígbà yẹn ìpinnu agan ni pé gbogbo ilẹ̀ Yorùbá àti pé gbogbo àwọn ọba la máa wá kàn despite of the mega resources àti threat security nígbà yẹn for at least abá débì kan àná tó dẹ̀ bí platform táwọn ọba yìí wọn ló ṣe dùn mí lé ni pé kì í ṣe gbogbo wọn lọ́sọ fún wa rí bẹ́ẹ̀ but later la gbọ́ àwọn technical reasons ṣe hàn pé gbogbo alamọ bí structure ìjọba Nàìjíríà ṣe rí àti ipò tí wọ́n fi ọba sí àbólẹ̀ jẹ́ pé kì í ṣe bí àwa tí a jẹ́ ọmọ nígboro ṣe ń wo àwọn ọba ojú àtijọ́ la fi ń wo àwọn ọba bọ̀ lẹ́nu ìgbà tá à ń súnmọ́ wọn tá à ń bá wọn ṣèpàdé la rí ẹ̀hónú wọn gan ohun tá à ń ṣe wọ̀nyí kì í ṣe pé inú wọn ò dùn sí but ibi tí constitution Nàìjíríà òfin Nàìjíríà ti gbé wọn sí ìfẹ́ àti wọ́n jẹ́ kó yé wa pé kágbà pé wọ́n fẹ́ ṣe meeting sìn tí president wa tí governor wa tí chairman dé táwọn commissioner ti jókòó tí councillor ti jókòó ló ṣe máa kan ọba so yẹn bẹ̀ pé nínú protocols wọn gan ṣe councillor àdúgbò ó sì ní ọba wọ́n rí odindi ọba tó ń sọ fún mi pé kì í ṣe ọba kékeré o pé wọ́n fẹ́ gba attestation ṣe máa attestation bá ní ká lọ bá àwọn ọba ìlú wa ká lọ sí local government lọ́gbà wọ́n ṣe ń sọ fún ọba pé ọba ní láti lọ sí local kó lọ rí chairman local government láti lọ gba attestation pé ọmọ ìlú yẹn ló ń jẹ́ bọ̀tọ́ pé ọba yẹn náà jẹ́ nǹkan tó gbówó lọ́wọ́ pé chairman pé ń gbọ́ wàá jókòó sọ́fíìsì ẹ nílùú bàbá tán bí bàbá mi tí mo jọba lé lórí màá wá bá ẹ lọ́fíìsì ó jẹ́ pé wọ́n láṣà fún mi níwèé pé ọmọ bíbí ìlú yẹn ni mí bọ̀tọ́ pé chairman yẹn náà jẹ́ tó gbọ́n tó dẹ̀ jẹ́ ọmọ Yorùbá òun fúnra ẹ̀ ló lọ mú lẹ́tà yẹn bá kábíyèsí bọ̀ kí ló tá ń sọ ìyẹn bẹ̀ pé ipò tí òfin wa tó ti sọ àwọn ọba sí nìyẹn ìfà mo gbọ́ lára àwọn ọba lára àwọn tí ìbá wá síbí wọ́n ní program kan lẹ́kọ̀ọ́ immediately tí gọ́vnà gbọ́ on the reason immediately tí gọ́vnà gbọ́ ló ti fún pé kílẹ̀ ọjọ́ kejì tó mọ́ ọba yẹn gbọ́dọ̀ padà sílé so kò lè ṣe program yẹn pé òru yẹn lọ́ fi rìn mọ́jú padà láti padà sílé so òun náà mo ṣe ń sọ báwọn ọba yẹn pé tán bá wo tí jàǹgbára yìí jẹ́ àwọn gan ló máa jàǹfààní tó pọ̀ jù nínú ẹ̀ torí tá a bá ń sọ pé ìran aládé ni wá kì í ṣe gbogbo aláǹjọba nílé bàbá ẹ̀ but àwọn ń sọ máa pé àtórí tiwọn náà la ṣe ń sọ so lẹ́ẹ̀kan sọ tí màá kàn sọ ni pé mo tọrọ gáfárà àti àwa tó wà lórí ìjókòó táwa látọ̀nà jíjìn àtàwọn tó wà ní Zoom tó wà lórí Zoom pé ìpàdé yìí ò pé wọn ò wá bó tilẹ̀ jẹ́ pé àwọn ń wò pé ìpàdé àwọn lọ́balọ́ba ni pé wọn ẹ̀sọ́ ìpè bóyá ó yẹ kí àwa ọmọ wà ń bẹ̀ pé wọ́n á di pé wọ́n gbójú wọn síta well whatever the security reason it might be then pé bóyá flyer tí wọ́n dẹ̀ tuntun print náà pé bóyá flyer yẹn ti lọ viral tó lè bí àwọn ọba nínú so but whatever reasons it might be a ṣì continue Zoom conference wa àwọn nǹkan tó yẹ kí ó ṣẹlẹ̀ physically so wọ́n á sọ but èmi mọ̀ pé kì í ṣe gbogbo wọn ni ò sí lẹ́yìn iṣẹ́ tí a ń ṣe so àwọn kan tí màá sọ fún wa nípa tàwọn ọlọ́ba nìyẹn then ní kejì fún personal presentation tèmi as the coordinator for the program mo ti inú mi dùn nígbà tí àwọn bàbá méjọ tí wọ́n ń sọ̀rọ̀ mi ní sọ nǹkan kan mọ́ ń sìn but mo kàn fẹ́ ka heading yẹn pé Oodua Coalition of Traditional Rulers Conference Against Insecurity in Yoruba Land then tí mo táwa prepare wá òun náà ni nípa màálù tí wọ́n fẹnu kàn but wọ́n ti sọ èmi ò ní sọ̀rọ̀ mọ́ ọjọ́ mi a máa sọ ṣùgbọ́n nínú ohun tá a fẹ́ mọ̀ nínú research this is purely research work tí ẹgbẹ́ àwọn Pastor League ti Ìjàngbara Yorùbá Nation wá láṣẹ yẹn ní gbogbo Nàìjíríà wọ́n rí pé ilẹ̀ Yorùbá ló jẹ màálù jù and which is fact a ṣe statistics iye màálù tó ń wọ Èkó àti iye màálù tó ń wọ gbogbo South West ó ju gbogbo ẹ̀yà tó kù àwa la ń ṣòkú àwa la ń ṣe ìgbéyàwó àwa la ń ṣe iye màálù tá a bá so ló fi hàn bí ayẹyẹ wa ṣe tóbi tó ẹ̀yà tó kù kì í ṣe bẹ́ẹ̀
then nígbà tá a ṣe statistics yẹn àwa wo iye tí cost màálù kọ̀ọ̀kan jẹ́ torí a ní total figure iye tó ń wọlé so nígbà tí a bá total iye màálù tó ń wọlé Yorùbá times iye owó tó jẹ́ àwa rí i pé in a month iye màálù yẹn ó ju owó gbogbo tó ń wọlé sí the whole allocation gbogbo state ilẹ̀ Yorùbá. We have all those statistics about tó pé àkókò tó kò jẹ́ nìkan ká mọ́. Then àwa wo iye tí wọ́n ń ta AK-47. So àwa rí i pé àwa gan la ń equip wọn ní weapon tí wọ́n fi ń dojú ìjà kọ wá. Torí pé owó tí wọ́n ń rí bí ni wọ́n fi ra irinṣẹ́. Kó tó di pé wọ́n wá graduate ṣe kidnapping. Ẹgbẹ́ kidnapping ẹ̀ náà business náà fi ń ṣe. Àwa tó bá ń wo fídíò ẹ̀ wo iye owó tí wọ́n ń pín láwọn tí ò lè ṣiṣẹ́ kọ́bọ̀ nínú igbó ẹ̀ wo iye tí àwa gan tó à ń gbòòrò tà rówó yẹn. So nígbà yí àwọn baba ńlá wa ṣáwa fúnra wa ò ní ẹni ńlá tiwa ni tó bẹ́tà tiwọn. So ìyẹn lèmi ṣe ń sọ pé dìgbà tí Ọlọ́run máa fún wa ní òmìnira ohun tí a ń fẹ́ irú program tíjọba ní wọ́n gbé kalẹ̀ federal tán ni wọ́n gbé kalẹ̀ ní livestock ẹ má jẹ́ àdúró dìgbà kan tún wá gbalẹ̀ wa tá a fi ṣe ranches ẹ jẹ́ káwa náà encourage gbogbo àwọn ọmọ wa láti go into that livestock this thing àwọn ilẹ̀ tá a bá ní káwọn tó wá gba látàjèjì because wọ́n rí i pé àìlò ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ tí a ní sínú igbó òun ni wọ́n ṣe ń ṣe kíni ni wọ́n ṣe ń lò ó so táwọn náà bá go into that at least kó tó di pé a lọ ara owó wa lọ́sẹ̀ fi ń ṣe àá sì lè benefit àádẹ́ tí occupy ilẹ̀ wa so kò ní sídìí tí Ìbàdàn bá lè produce iye màálù tí wọ́n ń jẹ láàrin ara wọn ṣó tún máa ní ìpọ́nṣẹ́ kó màálù kan wá láti Kánò rárá so there are tactical way tá a fi lè jagun yàtọ̀ sí ilé táwọn akọni wa fẹ́ ṣe so torí náà mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin bàbá ẹ̀yin ìyá tí ẹ wá lénìí àtàwọn tí wọ́n fi àkókò wọn sílẹ̀ lórí Zoom conference alọ́pọ̀lọpọ̀ àwọn bàbá tó yẹ kó bá wa sọ̀rọ̀ lórí Zoom ẹ̀rìn but because àwọn kábíyèsí tí àwọn nípàdé gan ò sí bí so àwa tá a wá yẹ wọn sí mo gbàdúrà pé Ọlọ́run tó mú wa débí á tún mú wa padà délé láyọ̀ àtàlàáfíà God bless you in Jesus' name. Architect ẹni sọ̀rọ̀ sà ẹ máa bọ̀ sà. ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn. ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn. mo kí gbogbo ilé o ṣé ń gbọ́ mi dáadáa ìpàdé lọ́balọ́ba ni àwa ṣe ń bí lọ́balọ́ba ilẹ̀ Yorùbá orí bó ṣe rí Èkó làwa ti wá láàárọ̀ yìí a dẹ̀ rí i pé oríṣiríṣi ló ṣẹlẹ̀ lọ́nà àwọn tírélà ṣubú òjò ń rọ̀ ṣùgbọ́n adébí kò sí ìdí kan tí àwọn kábíyèsí wa fi yẹ kán wà níbí. kí láyé fi sọ ilé yìí ṣe rí bá a sọ a máa kú bá a sọ a máa kú. ìpàdé yìí la fẹ́ fi jẹ́ kó jẹ́ pé wọ́n fún wa ní agbára bí ọmọ Yorùbá láti lè ṣe gbogbo nǹkan tá a fẹ́ ṣe láti gbára wálẹ̀. ní 1886 títí dé 1893 ìgbà tó ń parí ogun Kíríjì ọba ló ń pàṣẹ. àwọn ọba ló ń pàṣẹ that is the kings were sovereign
àwọn náà ní agbára lọ́wọ́. ṣùgbọ́n ọmọ ìyá méjì ń jà, Ìbàdàn Ọ̀yọ́ lápá kan, Èkìtì Ìjẹ̀ṣà Ìgbóònà and so on and so forth lápá kejì, Ìjẹ̀bú Ẹ̀gbá lápá kejì. Ibi táwọn ọmọ ìyá méjì ti ń jà, òyìnbó wá ló wá parí ìjà láàrin wọn. Bóyìnbó ṣe gbàgbára lọ́wọ́ Yorùbá nìyẹn o. Ẹ jọ̀ọ́ ẹ tẹ́tílẹ̀ kẹ́ gbọ́rọ̀ mi dáadáa torí ọ̀rọ̀ lọ́balọ́ba mò ń bọ̀. Orúkọ tèmi òun ni Ọpẹ́olúwa George Akínọlá. Èmi náà fi ṣe deputy leader vice YSDM ní homeland ní ilẹ̀ Yorùbá ń bí. Mo kí orí adé o, orí adé. Mo dẹ̀ kí bàbá wa Banji Akintoye, wọ́n yìí máa bá wa sọ̀rọ̀ o torí wọ́n ti pè mí sí wọ́n máa bá wa sọ̀rọ̀. Ṣé ẹ rí sàá láàrin ajé ní mo ní pẹkọrọ tá a bá ń yẹra wa síta ń pọnra wa lé kí ṣe pé àwọn ibi tá à ń lọ, ibi tá à ń lọ ó clear, ṣùgbọ́n nǹkan tó ń disturb wa tó ń jẹ wá lẹ́sẹ̀ àwọn ló pọ̀ jù. Àwọn kábíyèsí ló ní àṣẹ lẹ́nu láyé ìgbà yẹn. Òyìnbó dé, òyìnbó rí pé tẹ̀gbọ́ntàbúrò ń jà, òyìnbó já agbára yẹn gbà lọ́wọ́ wọn. Wọ́n wá sọ wá di ẹrú, wọ́n sọ ọba wa di ẹni tó jẹ́ pé ó ń gba àṣẹ lẹ́nu ọba míì, Queen of England. Nísìnyí àwọn ọba wọn ò ní agbára kankan rárá. Tí ọba bá fẹ́ kúrò ní local government ẹ̀ tó fẹ́ lọ bòmí, ọba gbọ́dọ̀ gba permission lọ́wọ́ local government chairman o. Títí kan Ọọ̀ni of Ifẹ̀, títí kan Aláàfin of Ọ̀yọ́, ó gbọ́dọ̀ gba àṣẹ lọ́wọ́ local government chairman. Ó gbọ́dọ̀ gba àṣẹ lọ́wọ́ state governor. Ẹni tó yẹ pé òun ló ní àṣẹ lọ́wọ́ tẹ̀tẹ̀lẹ̀, ṣe rí i pé èèmọ̀ ti bá wa. Tí ó bá dẹ̀ gba àṣẹ yẹn, wọ́n lè rọ̀ lóyè. Òun ló jẹ́ ká rí wọn lẹ́ni o. Òótọ́ ọ̀rọ̀ kìíní kan sọ wọn ní kí n má sọ̀rọ̀. Òun ló jẹ́ ká rí wọn lẹ́ni. Ṣùgbọ́n ó lè pẹ́, ó lè jìn, a máa débẹ̀. Ó lè pẹ́, ó lè jìn, ó lè jẹ́ pé ó rú wa lójú ẹ̀ ṣó máa ṣe kò ní ṣe, a máa débẹ̀. Máa dẹ̀ a máa pín. It's a matter of time. Ṣùgbọ́n ẹni tó bá ní sùúrù ẹ̀, a máa sọ pé gbogbo Yorùbá nation tó tẹ̀ ń ṣe lójoojúmọ́ yìí, kíní kan ò ṣe mọ́, serious, ní passion ẹ̀ nìyẹn, dẹ̀ ready. Àwa báyìí láyé ìgbà ká kọ́kọ́ dá OPC ilẹ̀ láti wà lẹ́nu ẹ̀. Ṣùgbọ́n òkè ṣé kí n dùn bẹ́yìn. Nígbà tó di 1893 tó ń sign agreement yẹn láàrin gbogbo Yorùbá, agreement tó sign, agreement trade and cooperation ni o, ìfọwọ́sowọ́pọ̀ àti òwò ṣíṣe láàrin gbogbo Yorùbá àtòyìnbó. Treaty tó ń ṣe nìyẹn. Kì í ṣe treaty of conquest or subjugation. That is, kì í ṣe treaty pé aṣẹ́gun yín, aborí yín, so ẹ wà lábẹ́ wa. Àwọn èèyàn wa, àwọn ọba wa náà mọ̀ọ́mọ̀ kóra wọn sábẹ́ páńpẹ́ òyìnbó. A dẹ̀ ń pè wọ́n padà ń sìn pé kán wá yọra wọn kúrò ní páńpẹ́ yẹn. Redeclare your sovereignty, your power.
àrí kábíyèsí kankan mo kí orí adé mi ìyájú o ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ oníkan máa sọ tó máa dé bíbá yìí sí kábíyèsí bíi mẹ́wàá wà níbí wọ́n sọ pé we claim back our sovereignty agbá ṣẹ́ wa padà àbá òyìnbó sọ pé a gbé agbára lẹ̀ fún yín ṣùgbọ́n òyìnbó lo ọgbọ́n yẹn wọ́n gba agbára lọ́wọ́ kẹ́ wá gba agbára yẹn padà àwa ọmọ yín a máa wà lẹ́yìn àdúró tì yín gbọ̀ngbọ̀n ààrí olórí. now kò sí ilẹ̀ Yorùbá kankan tán tí yìí ká ìyẹn àwọn ọ̀tá yìí màá ka gbogbo ẹ̀ fún yín kì í ṣe pé mo kàn ń sọ̀rọ̀ lẹ́nu mo I have the document gbogbo àdìsá ìlú wà ní. ìlú Èkó tá a sọ pé ìlú Òwò wa ìlú Èkó gbogbo ọ̀nà tó wọ Èkó pátápátá ni Fúlàní ti dé. àwọn ọ̀nà wo ló wọ Èkó? You have mile 12 Ìkòròdú road. Ìkòròdú road tó lọ sí Ìkòròdú tó wá sí Èkó wọ́n ti dúró dè yín ní mile 12 market yẹn Fúlàní tó wà ń bẹ̀ wọ́n lọ 1 million. Ẹ̀pẹ́ Lẹ́kì road tó wọ Èkó nọ́mbà 2 ní 5 ni o ẹ máa ka o tó wọ Èkó láti Ẹ̀pẹ́ wọ́n wà ní Ìbẹ̀jú Lẹ́kì ní Dangote refinery wọ́n lọ bí 500,000. Badagry express road tó wọ international countries along the West African coast wọ́n wà ń bẹ̀ wọ́n dúró dè ní Òkòkò Michael níwájú LASU. In fact wàhálà bá ṣẹlẹ̀ ní LASU bí wàhálà bá ṣẹlẹ̀ ní àdúgbò ilé ní ohun tó láti ṣí gate LASU ibi tó pọ̀ dé àwa ti study dé àárín wọn ni ó jẹ́ mẹ́ta àbí ẹ máa ka o good ẹ wá wo Lagos Abẹ́òkúta road Lagos Abẹ́òkúta road abúlé Ẹ̀gbá náà ti ń dúró dè yìí abúlé Taylor àti abúlé Ẹ̀gbá ẹni tó bá mọ Èkó àmọ́ nǹkan tí mò ń sọ yìí àwa ti bá wọn jagun ní gbogbo ibi tí mò ń sọ yìí ni kẹ́jẹ́ máa wo kò síbi tá a ti bá wọn fà á tá a ṣẹ́gun wọn àbí àyàn kò síbi tá a ti bá wọn fà á tá a ṣẹ́gun wọn àwọn náà ń tọ́ wa lẹ́ àwọn náà ń tọ́ wa ń jà tọ́máyẹ̀tì wọn ò kò síbi kò sógun tí Yorùbá jà tí Yorùbá lùsì rí kò sí ṣùgbọ́n Yorùbá máa ń dàbí ọ̀dẹ̀ akàn máa ní sùúrù eléyìí tó ń bọ̀ yìí final ni o final ni o ẹ wo yá mi Mrs. Ayẹni àti bàbá tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn yẹn Èkìtì náà ti wá láàárọ̀ yìí kí ni ìyá wa kiri màmá Jagun tó jókòó síbà lẹ́ẹ̀kan Abẹ́òkúta náà ti wá Ṣàgámù náà ti wá kí ló ń wá kiri ẹ wo bàbá yẹn ẹ gbogbo wọn torí ọ̀rọ̀ pé Yorùbá ò kì í ṣerú àdẹ̀lẹ̀ jẹ́rú láíláí kò sí ilẹ̀ Yorùbá kankan tí mi ti fẹsẹ̀ dé àwọn Kwara tá a rí níbà àwọn tó wá láti Kwara gbọ́dọ̀ wà sí now Kwara náà ti wá Òkè Onígbín náà ti wá Ìgbóònà side náà ti wá mo ti lọ bẹ̀ èmi àtàwọn èèyàn wa ń bíbà àti lọ bẹ̀ tá a ti lọ bá wọn ṣe pàdé Kogi the same thing àti lọ bẹ̀ tá a ti lọ bá wọn ṣe pàdé so kò síbi ilẹ̀ Yorùbá kankan tá a ti dé bó ṣe ń jó wa lára ń bí ló ń jó wọn lára lọ́hùn ọ̀rọ̀ tó dẹ̀ ń ṣẹlẹ̀ yìí ajá síbi kan ní ìlẹ̀kẹ̀ ajá síbi kan kò ní ṣe àìjá síbi kan ibì kan ló máa já sí ìjọ tó bá dẹ̀ já ọlọ́mọ yẹ kó máa já lé wa lórí inú ilé wa òun la ṣe ń sọ pé ká gbáradì tó jẹ́ pé tó bá máa di ijọ́ yẹn kò ní bá wa lábo
ẹ jẹ́ kí n sọ story kan fún yín. Ní 1966 àwọn Igbo wọ́n plan coup. Yàgbó ṣòǹgbọ́ before nẹ́lẹ̀ Yàgbó mo fẹ́ because ọ̀rọ̀ ikọ̀ ẹ̀ 1966 àwọn Igbo plan coup. Wọ́n pa gbogbo ẹ̀yà tó kù, wọ́n pa ẹ̀yà wọn àbí fún àwọn tó bá gbọ́n pa coup yẹn. Gbogbo àwọn èèyàn tí wọ́n náà jẹ́ kó escape. Ọ̀para tó jẹ́ premier of the east wọ́n jẹ́ kó escape. Azikiwe tó jẹ́ president wọ́n jẹ́ kó escape. Uwafo Orizu tó jẹ́ president of the senate wọ́n jẹ́ kó escape. But wọ́n pa àwọn èèyàn Mala bíi Maima Lari wọ́n pa tó jẹ́ the highest northern soldier wọ́n pa. Wọ́n pa Amadu Bello tó jẹ́ premier of the north. Wọ́n pa Lagema and so many of them bẹ́yẹn. Wọ́n pa Adémúlẹ̀gùn tó jẹ́ ọmọ Oǹdó ọmọ Yorùbá wọ́n pa. Wọ́n pa Akíntọ́lá tó jẹ́ ọmọ Yorùbá wọ́n yà pa wọn lọ bẹ́yẹn. Wọ́n pa Òkútì Ẹ̀bọ̀ náà. Ṣùgbọ́n wọn ò pa Ìgbò kankan. Àwọn Fúlàní àti Haúsá wọn bẹ̀rẹ̀ sí plan pé ó yẹ káwọn náà ṣe wọ́n kan. Ibi tó ti múra yẹn Ìgbò náà ti gbọ́, Ìgbò náà bẹ̀rẹ̀ sí múra pé tó bá lọ ṣẹlẹ̀ káwọn náà lè yọra wọn kán lè àkúìtà ara wọn. Ṣùgbọ́n àwọn Fúlàní àti Haúsá yẹn wọ́n faster, wọ́n ti kóra wọn jọ ju àwọn tó kù. Yorùbá ń wò bí ọ̀dẹ̀ ni. Kí ló dé? Torí wọ́n ṣe release Awólọ́wọ̀ kúrò lẹ́wọ̀n ni. Ọ̀rọ̀ yín kan tí mo sọ pé ó kọ gbogbo wa nìyẹn kẹ́ gbọ́. Òun ló repeat ara yín sìn 60 years after. Torí tó bá yá ń sìn ẹ gbọ́ pé àwọn Fúlàní strike tó ló ń plan yẹn dẹ̀ ti heavy o náà ni mo ṣe ìyànnà náà fún yín díẹ̀ yẹn pé wọ́n wà ní mile 12 wọ́n wà ní Abúlẹ̀gbá wọ́n wà ní Kòkò micro wọ́n wà ní abúlé kí náà ti ń pè Ẹ̀pẹ́ and so on and so forth wọ́n wà ń bẹ̀. So tó bá dédé strike Igbo ń plan tiẹ̀ ẹ mọ̀ gbogbo ọ̀rọ̀ ilé wa ilẹ̀ wa Igbo ra gbogbo ẹ̀. Tó bá strike ń sìn ẹ tún wò bí bá ṣe ń sọ gbogbo Yorùbá tún wò bí ọ̀dẹ̀. Tọ́rọ̀ yìí bá bú gbọ́m lẹ́yìn ìsìn Ìgbò lẹ fẹ́ yà sí. Kàn ya wọ bàbá yẹn. Bàbá o. Yes sir. Yes sir, ṣé ẹ rẹ́dí àti bá wa sọ̀rọ̀ báyìí? A kàn ń bára wa sọ̀rọ̀ yanjú náà ni. So ẹ kàn bá àwọn èèyàn wa sọ̀rọ̀ yanjú náà ni adé máa lọlé. Yes sir. Ṣé ẹ bá wa organize ti bàbá? Hold on sir. Yàgbó. Ṣé ẹ bá organize bàbá tó tó yẹ? Ṣé jẹ́ kí èmi dalé ń bẹ̀ yẹn náà? Bàbá lè bá wọn sọ̀rọ̀ báyìí. ilẹ̀ perfect manner. Ṣé o ká dúpẹ́ lọ́wọ́? We don't have any father kan tó máa dúró ṣẹ́ẹ̀kẹ́ nígbà fún wa o. Ẹ̀yin fúnra ẹ máa ti bàdà wa o. Ṣé àwọn ọmọ kéékèèké ń pariwo káàkiri Yorùbá nation ló gbé gbàgbé àwọn ìgbà ọkọ̀ o. Àwọn káàdì máa dá.
fún iṣẹ́ ọmọ kí ní pátápátá ní ọ̀sẹ̀ ìsìnáfẹ́ kẹ̀kẹ́ náà fẹ́ fi hàn wá nítorí bá ṣe jẹ́ ẹ̀fẹ́táwà ní self-reliant. Káyé ara wa jọba ní bàbá kan sí kíkan kan. Lórí àwọn kí gbogbo ọ̀rẹ́ ẹ̀kẹ́ ẹ̀kú iṣẹ́ o. Tó bá di lálẹ́ ní 7 p.m. a ṣe ìbéèrè méjì níbi tí a ti máa sọ fún àwọn èèyàn wa nípa rálì. Mo dúpẹ́ inú mi dùn sí gbogbo yẹn wa ẹ̀dẹ̀ jókòó látàárọ̀ yẹn. God bless you mightily. Shows the determination. It shows the determination that now rules the heart of every one of us and of our nation. No please, no. We must be ready for whatever Tinubu wants to do. I'm prescribed for the money. YSDM is an instrument. YSDM is not the UB. Just our instrument. If they take that instrument away to go on, that is all. But a journey. But I don't think we'll go that far. I want cronies looking at that. But see, don't rule out anything. And don't be afraid of anything. Let us stand up and take our nation. God bless you all. In the mighty name of Jesus. Okay. All right. Okay, Baba, I don't say so ọ̀rọ̀ tó kù yes ọ̀rọ̀ tó kù lẹ̀ okay ọ̀rọ̀ tó kù lẹ̀ ò pọ̀ gbogbo yín pátápátá ẹ lọ sán ṣòkòtò yín gbọ̀ngbọ̀n èmi kọ́ ẹ lọ sán ṣòkòtò yín gbọ̀ngbọ̀n ẹni tó bá ní ìró kó lọ sán okùn mọ́ ẹ̀yin dẹ̀dẹ̀ ní gèlè ẹ tú kẹfì so tibí because ó ń bọ̀ tẹ́bá ní kò sí lọ́nà kò sí kò irọ́ ni o. ẹ ṣeun ṣe rí èmi rẹ́dì ṣé wọ́n rẹ́dì ṣé wọ́n rẹ́dì dáhùn ṣé wọ́n rẹ́dì àǹtí o ṣé rẹ́dì ṣé rẹ́dì ṣe rí tó bá bẹ̀rẹ̀ ẹ rántí ọ̀rọ̀ tí mo sọ lẹ́nìí pé ó ń bọ̀ lọ́nà tó bá dẹ̀ dé tán wọ́n máa sá ni ṣùgbọ́n kó má di pé wọ́n máa ti pa wá dé half ká tó jí kó má ti pa wá dé ìlàjì ká tó jí òun ni mo ṣe ṣàlàyé gbogbo kíní fún yín mo dúpẹ́ lọ́wọ́ yín o àtúpàdé láyọ̀ àti àlàáfíà gbogbo ẹ̀yin tẹ́ wá láti ìrìn àjò ọlọ́run aṣọ yín délé o bàbá wa tó wá láti Ògùn state àyìn bàbá àti ìyá wa tó wá láti Èkìtì àti gbogbo àwọn bàbá wa tó wà ń bí káàkiri láti Ìbẹ̀jú Lẹ́kí lọ́nlọ́n mo kí yín o ire o àpàdé láyọ̀ àtàláfíà ẹ ṣé. ẹ bá pàtẹ́wọ́ fún wọn ẹ ṣé bàbá ẹ fún aládùúrà ẹ máa bọ̀ sà. sẹ́lú ànábì kárí a dúpẹ́ pé a bẹ̀rẹ̀ ìpàdé pẹ̀lú bismal ó kọ́ tèmi ní kọ́mrẹ́ Bello Ìṣọ̀lá Túbọ̀sù gómìnà fún ẹgbẹ́ FRCC a dúpẹ́ fún ìpàdé tí a pè lénìí tá a sì bẹ̀rẹ̀ pẹ̀lú bismal tá a parẹ́ pẹ̀lú alihamdulilayi gbogbo àwọn adarí wa ọ̀pọ̀ tí wọ́n fi máa darí wa ọlọ́run máa fi fi hàn lọ́wọ́ àwọn tá a dẹ̀ ń parí náà tá ń kọ́ ajẹpẹ̀ ẹnì kò ní yọkú lẹ́yìn wọn lágbára ọlọ́run àtìlẹ́yìn Oòduà
àjọ délẹ̀ lérí ni bàtà bá gba ilẹ̀ Oòduà náà gbogbo wa lájọ péjú ṣe lágbára Ọlọ́run ọ̀pá Fúlàní ìbọn Fúlàní kò ní bẹ́ẹ̀ ni kankan nù wa gbogbo wa pátápátá bá a bá ṣe ń ta yóò mọ ọdún bá a ṣe ń lù yóò mọ ọdún ilé àtọ̀nà wa tá a fi sílẹ̀ Ọlọ́run jà délẹ̀ pẹ̀lú ayọ̀ pẹ̀lú ìdùnnú àtàwọn alátòǹdó ni o àtàwọn alátèkìtì ni o àti bàbá wa Banji Akintoye tó ń darí wa lágbára Ọlọ́run sojú ẹ̀mí wọn láti gbalẹ̀ Oòduà ọláláwà lápáta ìlàbìlà sí. bàbá mi náà president mi tó jẹ́ president mi náà ẹgbẹ́ FRC president Evangelist Kúlé Adésọ̀kan tán lè wá bí ṣùgbọ́n wọ́n ń fi àdúrà ràn wọ́n lọ́wọ́ lágbára òun ogun lẹ́mìí wa president secretary general mi náà Àgàzà Adétúnjì Ọlọ́run bá ń dúró tì wọ́n ọ̀gá mi Àyàngadé lágbára Ọlọ́run ilé àtọ̀nà wọn kò ní dàrú lẹ́ẹ̀kan sí èmi gómìnà Bello Isa Ọlátúbọ̀sún Ọlọ́run mọ̀jọ́ mọ̀jú